ẹnìkan ò lè lanu kó sọ pé àwọn òbí ànábì ń bẹ nínú náà bẹ́ẹ̀ ni òbí aṣọ lórí ibú ìdí rẹ̀ àwọn kọ́ ni pé ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ibi ànábì ti kọ́kọ́ jáde tàbá kọ́ lọ wọnú al-Qur'an tàbá lọ ka suratu Shu'ara àbí àyà 220 something bí nǹkan bóyá 229 tí n bá ní ṣìwé ọlọ́run jẹ́ kó yé wa ń bẹ pé taqallubaka fi sajidin ìjáde ìwáyé ànábì ìrìn àjò ànábì min sulbi nabiyyin ila nabiyyin nínú bàbára àdí ànábì kan bọ́ sínú bàbára àdí ànábì mi ìyẹn ni pé jíjáde wáyé ànábì gbogbo àwọn aláìnéjì tá ànábì jáde lára wọn tó fi dọ́dọ̀ bàbá rẹ̀ fi sajidin àwọn tí wọ́n máa ń forí kanlẹ̀ fọlọ́ ní al-Qur'an ló sọ eléyìí bẹ́ẹ̀ bá sì lọ́ọ́ ka àwọn kútùbù at-turathiyya al-ilmiyya al-islamiyya as-sunniyya yóò máa bá ń táwọn sọ yìí bẹ́ẹ̀ bí kéèyàn laka tafsir al-Qurtubi kólọ́ka al-bidayatu wa nihaya libn Kathir Fathul Qadir àtàwọn tafasiru mi àtàwọn kútùbù sunanu mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ téèyàn báyìí lọ́ka bóyá àwọn at-tabaqat libn Sa'd wa ma ila dhalik èyàn ò bá ń bẹ̀ taqallubaka fi sajidin ìwáyé ànábì látara bàbára àdí àwọn tí wọ́n máa ń forí kanlẹ̀ fọlọ́ ni gbogbo láì méjì tá ànábì ti jáde tó fi dórílẹ̀ ayé àwọn tí wọ́n máa ń sin lọ ni wọn. àfa yìí wá ní àwọn ẹni yẹn wọ́n bá fatara Ibrahim tí wọ́n bá fatara rẹ̀ wọn àgbà rárá àwọn ẹ̀sìn mẹ́rin ní ń bẹ nílẹ̀ Lárúbáwá kan Nabi Muhammad tó dé àwọn al-Wathaniya ń bẹ àwọn tí wọ́n máa ń bọ òòṣà àwọn al-Yahudiya ń bẹ àwọn Nasaraniya ń bẹ bẹ́ẹ̀ àwọn Hanafiya ń bẹ àwọn tí wọ́n wà lórí ìlànà Nabi Muhammad sallallahu alayhi wa sallam àwọn Banu Hashim lọ́ọ̀kà tán wọn dáadáa Banu ni la ya'buduna al-wathan àwọn èyí máa ń sin òrìṣà orípa Ibrahimiya yẹn ń bẹ nínú òṣèṣì wọn ní o máa fi jásí pé ní yatufuna al-bayt àwọn náà máa ń ṣe tawaf gẹ́gẹ́ bí orípa tí wọ́n bá lára Ànábì Ibrahim wọn èyí forí kanlẹ̀ fún òòṣà nínú ìran Banu Hashim wọ́n lè jẹ́ olórí lọ́dọ̀ àwọn Lárúbá àwọn wọn kì í bọ òòṣà èyí náà ló bí sábàbí tá a fi ń rí tí wọ́n ń sọ ọmọ ní Abdullah ọlọ́ndàkùn bá wa ṣàlẹ̀ eléyìí jẹ́ ọ̀rọ̀ tó jáde látọ̀dọ̀ Ọlọ́run ẹnìkan ò lè takò àfi bọ́rọ̀ ẹni náà bá ti dàrú kọ́lọ̀ má jẹ́ kọ́rọ̀ wá dàrú ẹlẹ́ẹ̀kejì ni wípé a rí pé Ànábì Muhammad sallallahu lára ń tàfà yìí tó fẹ́ láti mọ̀ ní pé àwọn ìran Lárúbáwá tí wọ́n jẹ́ Qurayshi tọ́lọ́run rán Ànábì Muhammad yìí sí ó rí pé litunzira qawman ma atahum min nadhirin àwọn táàrán wọ Muhammad tá ní ó lọ kìlọ̀ fún wọn yìí ma atahum min nadhirin olùkìlọ̀ kan ò tí ì dérí láti wá kì wọ́n nílọ̀ ẹnìkan ò kì wọ́n nílọ̀ nípa Ọlọ́run rí táàfi wá sọ pé wọ́n dáràn tàbí wọ́n dáràn èyí tó gbajúmọ̀ nínú Suratu Yasin ní pé litunzira qawman nítorí kó lè lọ ṣe ìkìlọ̀ fáwọn ìran kan ma unzira aba'uhum ìkìlọ̀ ò tí ì dé bá àwọn bàbá wọn rí fàhùmù ghafiluna torí ìdí ni pé ní wọ́n jẹ́ nìkan tó fọ́nú fọ́ra nípa bá ti sin lọ́hùn àti báwo lọ́hùn wọn bá ti rí wọn àmọ́ ìyẹn túmọ̀ sí pé àwọn ìran Lárúbáwá tá àrán Muhammad sí yẹn o ma atahum min nadhiri ẹnìkan ò tí ì wá kìlọ̀ fún wọn rí láyé débi pé ẹnìkan lè dájọ́ ọ̀nà fún wọn tàbí ẹnìkan lè dájọ́ àlìjẹ́nà fún wọn litunzira qawman ma unzira aba'uhum ẹnìkan ò jíṣẹ́ fún wọn rí tálùkùránì wá kílèmọ̀ ẹ̀ Ọlọ́run wá jẹ́ kó yé wa nínú al-Qur'an tàbá lọ ka Suratul Isra bí aya 15 tọ́lọ́run ọba dìídì sọ ń bẹ̀ wípé ma kunna mu'adhibina hatta nab'atha rasulan àwọn Ọlọ́run ma kunna mu'adhibin àwọn Ọlọ́run ò ní fi ìyà jẹ ẹnikẹ́ni ìmà ìran ni o ìmà furadu ni o àbáwọn èèyàn kan àbáwọn ẹjọ́ ni o ma kunna mu'adhibin àwọn Ọlọ́run à ní jẹ ẹnikẹ́ni níyà hatta nab'atha ilayhim rasulan àyàfi tá a bá rán òjíṣẹ́ sí wọn. ìbéèrè tó yẹ ká bi ẹni tó ń sọ yí pé àwọn òbí Ànábì ń bẹnu rán nìyí pé rọ̀súùlù wo lọ́lọ́run sí àwọn àrán Lárúbáwá kánàbì Muhammad tó dé tí wọ́n fi wá yarí tí wọ́n gbà kí ló dé tálùkùránì ò fẹ́ jọ wá lójúmọ́ kí ló dé tá a máa fi àwọn afkaru batilatun shaytaniyya àwọn àrònú tí ò dá àwọn àrònú èṣù tá a máa fi tẹ alukùránì mọ́lẹ̀ alukùránì ma kunna mu'adhibin ọlọ́lá ní jẹ́ ẹnikẹ́ni ní hatta nab'atha rasul àyàfi tá a bá rán òjíṣẹ́ sí ìyẹn fi hàn pé gbogbo àwọn tó jáde pé ní wọn ní ìlépa bá Islam àní ìyà kan ẹnìkan ò níyà kan tó lè dá lẹ́jọ́ kalẹ̀ pé yóò fi jẹ wọn torí pé Ọlọ́run fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀ àwọn ọ̀ràn ni ma atahum min nadhirin olùkìlọ̀ wá kìlọ̀ fún wọn rí bẹ́ẹ̀ náà ni litunzira qawman láti lọ́ọ́ kì wọ́n nílọ̀
ma unzira aba'uhum fahum ghafilun. ló fi ń já sí pé àwọn òbí Ànábì Muhammad ó kọjá tẹ́nìkan lè máa sọ wípé àádájọ́ wọn pé wọ́n wà nù náà rárá wọn sí bẹ́ẹ̀ ẹni ìkẹ́ni wọn torí pé àwọn Banu Hashimi ni ẹni ìkẹ́ni wọn ẹni tó já sí pé ní Ànábì gan sọ pé òun wá nínú àwọn aslabi atahira bàbára àdí tó mọ́lá Ànábì ti jáde níbi ó ti bẹ̀rẹ̀ débi ó pin sí ìyẹn fi hàn pé àwọn òbí Ànábì wọn bọ nǹkan rí wọn pé nǹkan míì lọ́lọ́run torí bẹ́ẹ̀ àní ń tá a lè pè wọ́n kọjá wípé àwọn náà nígbàgbọ́ nínú Ọlọ́run wọn sì bá ẹnìkan kan bọ òòṣà torí bẹ́ẹ̀ ma kunna mu'adhibin àní fìyà jẹ ẹnikẹ́ni hatta nab'atha rasulan àyàfi tá a bá rán òjíṣẹ́ sí àárò Ànábì òde bá òbí ẹ̀ láyé bí báwa ní ó wá jíṣẹ́ fún wọn gbà fún rárá bí èèyàn bá wá dájọ́ orú ẹ̀ ó gbéra rẹ̀ sípò Ọlọ́run ò dájọ́ bẹ́ẹ̀ wala yushrik la yushrik fi hukmi ahadan ẹnìkan ò gbọdọ̀ fira rẹ̀ kẹgbẹ́ Ọlọ́run níbi ẹjọ́ dídá Ọlọ́run kó ṣàlékún dáadáa fún wa subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayka subhana rabbika rabbil izzati amma yasifun.